owó bàbá dámì jẹ́ kọ́ mọ̀ ọmọ Yorùbá ẹ̀rí táìtù yẹn olóyè Sunday Igboho tún ti ṣe bẹ̀bẹ̀ eléyìí kọjá ni wọ́n ní ọmọ Yorùbá a sọ fún yín eléyìí kọjá wọ́n ní Ìgbòho ṣá owó bàbá dámì jẹ́ kọ́ mọ̀ Ìgbòho ṣá owó bàbá dámì jẹ́ kọ́ mọ̀ ẹ jẹ́ máa kọ congratulation ẹ jẹ́ máa kí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá owó bàbá dámì ẹkùn ọkọ Fúlàní àjànà kọjá mo rí nǹkan fìrí tabarí ká ní arérin ẹ mú ẹ kì í ẹran bí ó ẹ̀kọ́ ládé Aláàfin Ọ̀ládé adé aládìkún làgbàfà Aláàfin òjò pàṣẹ kẹrẹ má dé ọmọ Àtìbà ọmọ àjòrò sùn ọmọ jẹ níjẹ karahun mádẹ òjò pàṣẹ kẹrẹ má dé ọmọ aládé tẹsẹ fún ọ̀pọ̀ yẹn ọmọ Yorùbá eléyìí tí mo wá sọ fún yín ó lágbára jù ó lẹtìkẹ ọmọ Yorùbá ìwọ tó bá ń bínú Ìgbòho tó bá gbà fọlóyè Sunday Igboho ó jẹ́ kí wọ́n gbéwé èèyàn bẹ́ẹ̀ kọ́ lọ yí ọpọlọ ẹ̀ wò bẹ́ẹ̀ni torí pé tẹ bá wò dáadáa oríṣiríṣi àrà ni bàbá dámì máa ń dá bẹ́ẹ̀ni oríṣiríṣi àrà oríṣiríṣi àwọn ilé ẹ̀kọ́ máa pè ní ààrẹ àrà tàbí bàbá àrà eléyìí kọjá àfẹnusọ ní sáà tá a wà yìí ẹjá gbàfẹ́ tọ́lọ́run bá gbà fún ẹjá gbà fún bàbá wa olóyè Sunday Igboho ẹjá gbà fún wọn ká lè rọ́nà lọ eléyìí kọjá wọ́n ní kò easy rárá tí wọ́n tún dá ni kò easy rárá kò easy o pàápàá kí odindi Deputy Inspector General of Police kó tó recognize èèyàn kó tó ṣe adúrú nǹkan tó yẹn fún yàn ó jẹ́ kẹ́ mọ̀ wípé ẹni tí Ọlọ́run ń lò lọ́wọ́lọ́wọ́ ni ṣé mo túmọ̀ di àìjìṣà Deputy Inspector General of Police all over Federal Republic of Nigeria Àtàbújá direct Àtàbújá kí wọ́n tó fún yàn ní stamp ya gbà award no bí ṣeré ìwọ ló tọ́ sí. Àwọn nǹkan yìí ló fà á tẹ̀fi rí àwọn ọmọ Yíbò tẹ̀rí àwọn èèyàn lẹ́nujọ́ mẹ́ta yìí tí wọ́n fi ń sọ ọ̀rọ̀ rádaràda nípa olóyè Sunday Igboho nítorí pé wọn ò ní ìmọ̀. Ni o làkàyè wọn kún. Ọlọ́run gan sọ ó ní àwọn èèyàn mi ṣègbè nítorí pé wọn ò ní ìmọ̀. Ẹni tó bá ní ìmọ̀ torí ẹ̀ bá pé lẹ́nujọ́ mẹ́ta ìwà mọ̀ pé olóyè Sunday Igboho lọ́lọ́run ló lọ́wọ́lọ́wọ́ gbà fún bàbá náà tí fún ọ̀gá ẹ̀ kò ń ṣọ̀gá ẹ̀ o gbà fún bàbá ẹ̀ ẹni tó bá tó bàbá èèyàn àti á lè ya ẹni bá tó bàbá ẹni bàbá èèyàn ni. Nígbà tí mo rí award tó fún Chief Sunday Igboho àyà mi já àyà mi ṣe gà kò ṣe pé bí àwọn sọ fún mi o mo wà ń bẹ̀ èmi ni mo yà èmi ni mo rìkọ́ọ̀dù ẹ̀ mo fojú mi rí mo kà nǹkan tó wà ní àwọ̀dù àyà mi já mo rò pé Ọlọ́run rèé o ẹni tó ló ń bá nífẹ̀ẹ́ ló máa ń gbéga. Àwọn èèyàn kan wà tó wá kí olóyè Sunday Igboho èmi kọ́ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni mo kẹ́kọ̀ọ́ mo wá rí i pé olóyè Sunday Igboho kò sí bá ṣe lè ròyìn wọn kò sí bó ṣe fẹ́ ròyìn wọn tí wọn jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tá bá ń sọ̀rọ̀ wọn ẹ má rò pé à ń fi wọn wé Ọlọ́run ẹ má rò pé bóyá à ń ṣe àjàsà ohun tá a fojú rí ohun tá a rí là ń sọ olóyè Sunday Igboho kọjá ẹni tá à ń fẹnu sọ̀rọ̀ ẹ̀ gan ni ìran tó ń bọ̀ kò ní gbàgbé olóyè Sunday Igboho láéláé wọ́n gbàgbé wọn tì. Ọmọ Yorùbá ẹ má jà tanra wa ẹ bá a bò kó lọ dáadáa. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rí nǹkan dáre yìí àwọn òpònú kan lẹ́nujọ́ mẹ́ta wọ́n ń sáré káàkiri kọ́ má gbé security fólóyè Sunday Igboho ta ló tún fẹ́ gbé fún tọ́ba gbé fún Igboho. òun náà lọ tọ́ sí
òun ló lè ṣe ṣé kó gbé fẹ́ni tó máa gbé fún tí wọ́n tún máa pa wá ní abẹ́rẹ́ àfẹ́ tá a tún máa san táàkì fáwọn kíní. àfẹ́ wẹ̀ náà bẹ́ẹ̀ Ìgbòho ló kájú ẹ̀. ṣé wò pé ó easy ni kó tó fún yàn ní national recognition. Kò easy o. national award tó fún ẹ is a national recognition award NHSCC bla bla bla. mo rí àwọn ọ̀rẹ́ mi ṣe gàá pé ọmọdé yẹn mọ wọn tún sì gbèdé o. kábíyèsí Elédùmarè wọ́n gbèdé o. téèyàn bá ní Ìgbòho nu ẹbí yẹn ti ráyé wá o. ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ olúwa mi yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ohun tí wọ́n tó lọ ń pera wọn. ohun tí wọ́n tó ń pera wọn lóòótọ́ ni. kọ́ má gbé security fún Ìgbòho ṣé wọ́n ní kọ́ gbé fún ṣó lè protect wa ni can you protect us? lóòótọ́ Ọlọ́run ló ń protect èèyàn ṣùgbọ́n nígbà tọ́jọ́ kú gbogbo ọmọ Yorùbá pé nígbà tí àwọn Fúlàní tí wọ́n sọ pọ́jọ́ kú wá pé tọ́lọ́run dẹ̀ wò pọ́jọ́ kú ọ̀ tí ì pè tá ló ń lò Olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà owó baba dami ẹkùn ọkọ Fúlàní ajínigbé rí nǹkan tó lúwa mi ṣe ní tó ṣe ń gángan ni ẹ̀rùn tó ṣe lẹ́kìtì Oǹdó náà nǹkan kò gbẹ̀yìn kí yóò bá di sọ tó bẹ̀rẹ̀ rárá about 18-20 years ago lolóyè Sunday Ìgbòho ti ń jagun láti Mọdákẹ́kẹ́ ogun Mọdákẹ́kẹ́ on jagun Mọdákẹ́kẹ́ lọ́wọ́ làwọn Èkìtì tún sunkún wá bá Chief Sunday Ìgbòho ọba ìlú bàbá Èkìtì mo fọ́njọ́ ta lọ sékìtì ọba yẹn ní Sunday ó mọ̀ pé olóyè mi ní ẹ̀ mo fọ́ bàbá Èkìtì ní kábíyèsí ẹ̀dú ti bẹ̀rẹ̀ àwàdà ó ní rárá o ẹ lọ wo fídíò yẹn ẹ padà kẹ́ lọ wo fídíò yẹn ọba yẹn ní ẹ̀yin ò mọ̀ Sunday ni olóyè àwọn ní ọdún báyìí about 15 or 18 years ago pé Olóyè Sunday Ìgbòho ni wọ́n gbà àwọn lọ́wọ́ àwọn Fúlàní kẹ́lẹ̀ wọ́n pa àwọn Fúlàní tí ń dá wà láàmú tipẹ́tipẹ́ social media ni ò jẹ́ káwọn èèyàn mọ̀ Olóyè Sunday Ìgbòho ló lé gbogbo àwọn Fúlàní tó ń dààmú Lẹ́kìtì gbà yẹn pátápátá àwọn ló gba àwọn ará Oǹdó náà nígbà tó Olóyè Sunday Ìgbòho gbà wọ́n lé Lẹ́kìtì tán tó gbà wọ́n lẹ̀ táwọn Fúlàní yẹn sá lọ pátápátá àgbò wọn mọ́ tí àgbóhùn ní tí wọ́n gbúrò wọn mọ́ bàbá ẹ wá fi oyè ńlá bóyá Akérògùn àbí nǹkan kan lọ fi Olóyè Sunday Ìgbòho jẹ nígbà yẹn Olóyè Sunday Ìgbòho ti ń jagun bọ̀ ń sí ọjọ́ ti pẹ́ so ẹ̀yin tẹ́ ń sọ pé ogun wo ló járe kíníkan bẹ́ẹ̀ tí ẹ̀rí gbogbo tá à ń sọ yìí tí Mọdákẹ́kẹ́ kọ́ ṣolórí burúkú nìyí ni ogun ò lẹ́yìn jagun lásán lẹ ẹ̀yin ṣòṣèlú ni lásán lẹ ní ọ̀tọ̀ ní jagunjagun ò kì í ṣẹgbẹ́ janujanu lẹ́yìn náà kò sẹ́ tí ò mọ̀ yín tó bá ti tó àsìkò tẹ́ fẹ́ gbowó lọ́wọ́ àwọn olóṣèlú kò sí nǹkan tẹ́ lè sọ kò sí nǹkan tẹ́ lè pera yín kò sí nǹkan tẹ́ lè sọ pé ẹ jẹ́ ohun tí ẹ ò tó ẹ máa pera yín bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ lógún Ìbàdàn tẹ́ sọ pé lógún l'Ékòó Ọlọ́run tó dọ̀run àtayé gan mọ̀ wípé lásìkò yìí òun ò léyàn méjì tóun lè lò lẹ́yìn bàbá wa Olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho a tó fi ṣe ogun wọn Ìgbòho ò ní dá àwọn ọmọ síwájú Ìgbòho fúnra ló máa síwájú nígbà tí Sàlíù nígbà tí gọ̀gàn tí tẹ́ńsọ̀n wà ní gọ̀gàn tó ń débi pé wọ́n tún jí ọmọ kábíyèsí gbé wọ́n jí ọmọ ọba Ìgàngán gbé Olóyè Sunday Ìgbòho ni àwa ọmọ Yorùbá sunkún lọ bá confam sọ fún yín àwọn ni àwa ọmọ Yorùbá sunkún lọ bá amọ̀ye àwọn tó ń pe ọ̀rẹ́ lágbára tàbí sunkún lọ bá tí wọ́n dáhùn tó jẹ́ pé wọn ò tiẹ̀ dá wa lóhùn ìgbà tó tún dìgbà kan wọ́n tún sọ̀rọ̀ bílíọ̀nù owó làwọn fẹ́ gbà náà wọ́n dẹ̀ ti gbowó rí ńgbà kan tó ní kó máa ṣe àwọn nǹkan kan
gbogbo ẹ̀ náà séèmù ni ṣáwọn yẹn ni àwọn ọmọ Yorùbá máa wá fi ẹ̀mí wa lé lọ́wọ́ ọmọ Yorùbá sí ká fẹ̀mí wa lé wọn lọ́wọ́ àbí ká fẹ̀mí wa lé ẹni tí Ọlọ́run ló lọ́wọ́ lásìkò yẹn ká fẹ̀mí wa lé Ọlọ́run lọ́wọ́ kọ́lọ́run wá fi olóyè Sunday Igboho fi ṣọ́ ẹ̀mí wa nílẹ̀ Yorùbá lásìkò tá a wà yìí tọ́rọ̀ tí mò ń sọ tí ó bá ní ìtumọ̀ ẹ jẹ́ ká mọ̀ o ẹ jẹ́ ká mọ̀ tó lóyè Sunday Igboho bá tó ṣẹ́ yẹn jẹ́ ẹ jẹ́ ká mọ̀ tó bá dé tó ṣẹ́ yẹn jẹ́ ẹ jẹ́ ká mọ̀ àwọ́dù tó fún olóyè Sunday Igboho yìí ó ti tó láti jẹ́ ká mọ̀ wípé wọ́n tó ṣẹ́ ogun wọn. bẹ́ẹ̀ ni wọ́n tó ṣẹ́ ogun wọn o má dáa tó ẹ̀. kábíyèsí Elédùmarè kó wọ́n dàbí pé bẹ́ẹ̀ bìnrin kò mọ̀ sọ̀rọ̀ àtàwọn ẹ̀yin náà bẹ́ẹ̀ ni kọ̀ǹfàmù ni mò ń bọ̀. kọ̀ǹfàmù ni olóyè Igboho ṣàníkan la tó fi jẹ́ ogun wọn kò sẹ́lòmíì àwọn tí wọ́n sọ pé kí wọ́n má gbé gíní tí kọ́ọ̀tù lé bàbá Igboho sà lọ́wọ́ ẹbí léèrè nígbà tí ojú ń gbọ́n ogun wa tá a ránṣẹ́ pé wọ́n ara wọn ni wọ́n dá fún wa ìjà wọn rí tiwa rò bí wọn mọ̀ rí tiwa rò wọn ò rí tiwa rò Igboho sà òun ni gbogbo ọmọ Yorùbá lọ sùn bá nígbà tá a ti fún bá wọn kọ ọwọ́ kan ni wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀. wọn gba £1 lọ́wọ́ wa. dọ́là kan wọn gbà lọ́wọ́ wa. bí bá ṣe sọ̀rọ̀ yìí kò sẹ́ni torí ẹ̀ jẹ́ rí ẹ ṣáàjẹ́ ká máa ṣe dáadáa. ẹ máa ṣe dáadáa ọmọ Yorùbá. dáadáa gan. olóyè Igboho ṣe dáadáa. ó ṣe bẹ́ẹ̀ fún wa o. wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. di àsìkò tá à ń sọ̀rọ̀ yìí olóyè Sunday Igboho gba £1 lọ́wọ́ anybody kó tó dìde fúnlẹ̀ Yorùbá. nígbà tá a sunkún lọ bá wọn fọ́rọ̀ gọ̀gán wọ́n jí ọmọ ọba Ìgàngán gbé wọ́n jí àwọn ará Ìgàngán gbé débi wípé gbogbo àwọn tí wọ́n lọ ń bá àwọn alágbára Nàìjíríà sọ fún pé ẹni tó fẹ́ lọ báyìí òun ni olórí gbogbo Fúlàní ní gbogbo West Africa. àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ ẹ̀ tí gbọ́ rí tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ lásìkò yìí bẹ́ẹ̀ mo sọ fún yín Nàìjíríà làwà báyìí Nàìjíríà làwà ohun tó bá wọn lẹ́nu kó fẹ́nu ẹ̀ sọ wọ́n tẹ̀lé Tinubu wọ́n sì kíní kan ṣé bàbá ẹ lè yọ olóyè Sunday Igboho kúrò ní ibi tí wọ́n ní ẹ sọ lídà Nàìjíríà tó ti jà fún Nàìjíríà tàbí tó jà fún àwọn èèyàn ẹ̀ tó lò tó ọdún 5 rí ní bí ojú torí ẹ̀ mo ṣe ń wo àwọn ọmọ yìí tó ń sọ kòtòkòtò bàbá wọn ojú ku nígbà tó bá Nàìjíríà jà tó pe ẹ̀ nìkan tí ó tó tí Nàìjíríà fẹ́ pa wọ́n tán tó sá lọ sí Ghana ojú kò lo 6 months tó fi káwọ́ sókè. Yes, kẹ́ lè mọ̀ wípé Ọlọ́run ló gbé olóyè Sunday Igboho dìde. Ẹjẹ́ àgbàfẹ́ tó Ọlọ́run bá gbà fún. Ẹjẹ́ àgbà fún ẹmọ́ ìṣọ̀tẹ̀ mọ́. Igboho òòṣà owó bàbá dámì jẹ́ kọ́ mọ̀. Igboho òòṣà owó bàbá jẹ́ kọ́ mọ̀. Lóòótọ́ Igboho ṣọlọ́run ṣùgbọ́n Bíbélì sọ pé tí Jésù bá máa padà dé ó máa wá ní ọ̀nà tá ò mọ̀. Tá ò mọ̀ bẹ́ẹ̀ ni. Mi ò rí Jésù rí mo rí Igboho rí. Òótọ́ ni mo ní Jésù rí o, a máa rí Igboho rí. Kò sí kan tí Jésù ṣe tí Igboho ì tí ṣe nísìnyí. Torí pé nígbà tí Jésù wá sílé ayé ńgbà yẹn ó ṣàánú fáwọn èèyàn ó ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn ó kó àwọn èèyàn mọ́ra ó nífẹ̀ẹ́ àwọn èèyàn gẹ́gẹ́ bí ara rẹ̀. Bẹ́ẹ̀ ni. Gbogbo wọ́n tàbí ń sọ yìí ní Igboho ti ṣe táwà ti rí. Láti fojú rí o tí ó sì rán bẹ̀. Ó lájọ́ afọ́jú ó ṣe gbogbo olóyè Sunday Igboho náà ti gbà wá náà wọ́n ti gbà wá lẹ̀ lọ́wọ́ Fúlàní. Wọn ò ti gbà wá tán o wọ́n tún gbà wá lọ ni. Wọ́n dẹ̀ tún sì ń gbà wá báyìí. Wọ́n tún gbà wá lọ ni. Gbọ́ nǹkan tí Sẹ́ríkì Gàngán sọ ni ó ní tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún já ni òtútù ó tún mú mi. Ẹni tó sọ̀rọ̀ yẹn òun ni olórí gbogbo Fúlàní gbogbo South West West Africa dé Benin dé Ghana dé Niger Republic dé Burkina Faso bla 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 bla. Sẹ́ríkì yẹn lágbára tó jẹ́ pé òun ló ń kọ̀ǹtúrò Buhari ó ń kọ̀ǹtúrò Malami àṣírí òtúngbà yẹn ni
kánàṣírí túngbà yẹn ni a mọ̀ pé Anthony General of the Federation ìyẹn olórí burúkú Malami tọ́lọ́hùn ò ní jẹ́ kó bọ́m̀bì tó bọ́m̀bì tó wọ́n fi sílẹ̀ tí ò ní bọ́m̀bẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ìyà tó fi jẹ́ ó jẹ́ bàbá Wọlé Sunday Igboho gbogbo tí ń jẹ́ tọ́lọ́hùn bó máa jẹ́ ọmọ àtújẹ́ ń bẹ̀ àyàfi tó bá jẹ́ pé kò mọ̀ pa ẹ̀ kò ní lè sọ pé òun mọ̀ pa because òun ló lọ gbé lọ́yà wá nígbà tí ìjọba Nàìjíríà wò pé nǹkan tá a dẹ̀ wá ṣe fún olóyè Sunday Igboho yìí tí àwọn táwọn lẹ́wà ṣe fún yìí ó yá jẹ́ kó lọ fún wọn ní 20 billion nítorí nǹkan ẹ̀ta bàjẹ́ olórí burúkú Malami òun ló lọ gbé lọ́yà láti north tó gbé wá sí Ìbàdàn tó fi bà kéèsì yẹn jẹ́ tó fi appeal owó yẹn tí wọ́n fi san kí ló dé òun wá lọ́lọ́run wá mú nísìn àṣé òun ni bàbá àwọn terrorist ṣé wọ́n sọ bẹ́ẹ̀ ni mo ṣe mo sọ náà wọ́n ní wọ́n rí líkẹ̀ gbìtà àwọn afẹ̀míṣòfò àṣé olórí burúkú ẹ̀ ń gbèjà àwọn ọmọ ẹ̀ngbà yẹn ni Buhari náà ní kó lọ pa olóyè Sunday Igboho wọ́n wá ká Chief Sunday Igboho mọ́lé wọ́n fẹ́ Buhari fẹ́ pa wọ́n ṣé Tinubu ló fẹ́ pa Buhari ni ṣé Tinubu ló fẹ́ pa Igboho ńgbà yẹn ni Tinubu is not the president wọn lágbára láti ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn gbà yẹn tó bá dẹ̀ ṣe àwọn opposition parties máa tú àṣírí àti tú látijọ́ yìí nítorí pé Ọlọ́run ló rán Igboho ṣẹ́ nígbà tó Ọlọ́run máa fún olóyè Sunday Igboho lómìnira Buhari ti dẹni àkọlẹ̀bù kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè Ọlọ́run tóbi mẹ́sẹ̀jì ńlá ni nǹkan tí mo sọ yìí mẹ́sẹ̀jì ńlá ni Buhari dúró pé ó yá ẹ lọ pa nígbà tásìkò wá tó láti fẹ́ fún olúwa mi lómìnira nígbà tásìkò wá tó Ọlọ́run wá wò pé ìwọ ló ní kó lọ pa ránṣẹ́ mi àsìkò àti jáde ti wá tó ó yá mi ìfẹ́ jẹ́ kí o wà láyé nígbà tó máa gba òmìnira Ọlọ́run dẹ̀ mú Buhari ó sọ dẹni àkọlẹ̀ Ọlọ́run tóbi lọ́ba kábíyèsí Elédùmarè nígbà tó ní kó lọ fún olóyè Sunday Igboho lówó Malami dúró tán ó ní láyé wọn gbọ́dọ̀ fún lówó kíni ọ̀rìn nìkan nígbà tí torí pé kò ní kó lọ bóyá kò ní kó lọ pa olóyè Sunday Igboho gbà yẹn ṣùgbọ́n ó dúró bíi tánọ́ọ̀dì pé 20 billion tó ní kó lọ fún wọn gbọ́dọ̀ fún wọn kíníkan ní kí lọ́lọ́run wá ṣe fún Ọlọ́run ní rárá o ìwọ máa rí tí n bá fi sílẹ̀ ṣùgbọ́n wàá wà ní àhámọ́ wàá máa tinú wàhálà kan bọ́ sínú wàhálà míì wàá wá mọ ìtumọ̀ ohun tó ṣe fún ọmọ tí mo rán níṣẹ́ tó jẹ́ olóyè Sunday Igboho. kábíyè ẹ wo Ọlọ́run tóbi lọ́ba adúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu adúpẹ́ lọ́wọ́ yín sà Your Excellency, thank you very much. I appreciate a lot. The President of Federal Republic of Nigeria, His Excellency Bola Ahmed Tinubu, ọmọ olódòdẹ Jagaba ọmọ olódòdẹ ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé o àdúpẹ́ ẹ ṣé àdúpẹ́. One good turn deserves another. Oore lóore ń wọ́tọ̀. Tí ó bá ṣe pé ẹ̀yin kan jẹ́ olórí burúkú èèyàn. Olóyè Sunday Igboho ti wà lẹ́yìn odi látọdún márùn-ún. Kí ló dé? Kò tí sí ní history Nàìjíríà. Kò tí kódà olóṣèlú anything kò tí sí ẹni tí ní gbogbo leader tí Nàìjíríà ti ń provide kò tí sí ẹni tó lo ọdún márùn-ún lẹ́yìn odi. Is the first person. Ìtàn ò ti ń gbàgbọ́n lágbọ́ Ọlọ́run dáadáa ní. Ọlọ́run wa èbí ṣẹ̀ṣẹ̀ wá rí nísìnyí pé Ọlọ́run fi wọn pamọ́ ni. Ọlọ́run fẹ́ pa wọ́n ni o. Ẹ wá wo bí Olúwa mi ṣe wá tó nísìnyí. Gbogbo ayé ló wá ń fẹ́ olóyè Sunday Igboho. Gbogbo ayé. Kábíyèsí Elédùmarè. Ọlọ́run fi wọn pamọ́ ni olóyè Igboho the great.
kì í ṣe Ìgbòho nìkan mọ́ o. Is now Sunday Universal, not Sunday Ìgbòho. Sunday Ìgbòho Universal the great. Sunday àgbáyé. Àgbáyé ni o. Rí oyè tí bàbá wa Ọ̀nìrìṣà bàbá dáadáa ọba gbogbo ilẹ̀ Yorùbá wọ́n wò pé ta ni mo lè fi jẹ́ ààrẹ akọni Oòduà àgbáyé. Káfàtà. Wọ́n wò pé ta ló tọ́ sí, wọ́n wo wájú, wọ́n wo ẹ̀yìn, wọ́n wo ọ̀tún, wọ́n wo òsì, wọ́n ní akọni kan ṣoṣo tó wà nílẹ̀ Yorùbá lásìkò yìí tọ́lọ́hun lò lọ́wọ́lọ́wọ́ lásìkò tá a wà yìí. Èèyàn kan ṣo náà ni olóyè Sunday Igboho ló tọ́ sí o. President ló ọkọ̀ announce ẹ̀ kábíyèsí Elédùmarè kẹwàá ní kò jẹ́ kó lóyè Sunday Igboho máa dúpẹ́ lọ́wọ́ Tinubu. Òsánì dúpẹ́. Ayé yín. Òwẹ́dẹ̀ sọ wà very careful. So èèyàn wa ṣe support kọ́ gbé security fún lóyè Sunday Igboho àbẹ́ support. Ẹ jẹ́ ká lábẹ́ kọ́mẹ̀ntì. Àkúrí ẹ jẹ́ ká tún kí bàbá wa lóyè Sunday Igboho, ẹ jẹ́ ká congratulate wọn lórí national award tó ẹ̀ṣẹ̀ fún wọn lánàá yìí. Ṣé ṣeré lẹ pé ni? No be ṣeré o. Number 2 man. Báwa sábà. Ó dàbí tó bá sọ pé vice president wá kíyàn ó wá fún yàn ní recognition award. Deputy Inspector General of Nigerian Police, DIG. Ó dàbí kó sọ pé IG wá kíyàn ni pé bàbá wa dáadáa ẹgbẹ́ tó kún ọ wá kíyàn lé ọ tún wá fún ní recognition award. Ẹ̀yin kan wá ń sọ pé kí ló ṣe tán fún láwọ́d, kí ló tán tí wọ́n ṣe máa fún láwọ́d, kò yẹ kó fún wọn láwọ́d, wọn lẹ́spírẹ́s, wọn ní kíní kan. Àwọn kan tẹ̀ tí wọ́n ń sọ pé àwọ́dù tó fún wọn yẹn ti tóbi jù, pé báwo ló ṣe máa fún Ìgbòho onírú àwọ́dù tó yẹn, pé iṣẹ́ wo ló ṣe kíní kan kìnì kan. Ṣó yẹ kára àwọn ọmọ Yorùbá tó wọn máa sọ bẹ́ẹ̀? Nígbà tí dárúkọ anybody, ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá lẹ mọ àwọn tí wọ́n lè sọ. Bẹ́ẹ̀ ni àwọn mọ̀ wọn náà. Kábíyèsí Elédùmarè wọ́n torí pé wọ́n fún ẹni tọ́lọ́run lò lọ́wọ́ ọ̀fúnláwọ̀, wọ́n dẹ̀ torí ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní rojọ́ wèrè káàkiri, kò sí nǹkan tí wọ́n ti sọ tán. Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀ yẹn wa ẹ dá wa lónìí comment section. Ṣó jẹ́ ká rọ́mọ Yorùbá ká máa sọ lẹ́nu. Bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ bàbá wa Marcus Sakinseye, wọ́n ní like I said before, I'm repeating it, please let's give Igboho security control of southwest Nigeria. God bless. God bless you. Ẹja pàtó fún bàbá wa ẹ̀ àwọn ọmọ ọkọ Yorùbá nìyẹn. God bless you. Àwọn ọmọ ọkọ Yorùbá ló ń sọ̀rọ̀ èkó sí àwọn bẹ́ẹ̀ ni. Ìsáwọn máa lè akọ́dílétà. Ṣé rí anything tó bá wà tí ó bá ti ní version nǹkan burúkú ni nǹkan yẹn ò dá. Ọlọ́run bá gbọ́. Téèyàn bá ti ń ṣe tí ó sọ lọ́tẹ̀ nídìí ẹ̀, tí ó ṣe ẹni tó ń báyàn jẹ́, tí ó ṣe ẹni tó ń ṣàbòsí èèyàn, kò ń ṣe nǹkan tó dáa, kò dá o. Nǹkan yẹn ò ní ìtumọ̀ nìyẹn. Ṣùgbọ́n kan téèyàn bá ń ṣe tó wá ń jẹ́ lẹ́sẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ tó ń gbẹ́ kòtò fún, tó ń tì sí kòtò, tó ń ṣe gbogbo ẹ̀, ṣùgbọ́n tó lọ́wọ́n jẹ́ kókó sí kòtò yẹn, nǹkan gidi ni, nǹkan dáadáa ni. Àyà wọn ló ń já, ẹ̀rù ló ń bá wọn. Wọ́n mọ̀ pé àwọn ti jẹ́ tán, wọ́n mọ̀ pé àwọn ti parẹ́ máyé lára, wọ́n mọ̀ pé àwọn ti rá máyé lára. Òun ọmọ pé tó bá ń pe ní kọ́wọ́kọ́bọ̀ kò lè kà wọ́n. Ọmọ pé tó bá tiẹ̀ kà wọ́n gan, gbogbo ọmọ Yorùbá ò ní gbà. Bẹ́ẹ̀ ni ó dàbí ìgbà tí ẹni tó jẹ́ ọmọ primary 1 kọ́ wá ní kó wá kọ́ ọmọ yunifásitì, kọ́ wá ní mọ̀wé gan. Irú ìwé wo lọ́mọ primary 1 fẹ́ mọ̀ tó máa fi kọ́ graduate. Sísítà mi ọmọ Ìgbò gan tún wọlé. Dollar Mali. This is Yoruba program. Yes. I'm sorry. It's strictly Yoruba program. What we are saying here is, you also heard about what happened to Chief Sunday Igboho. Yes. He was honored with
the highest ranking award recognition yesterday. So because of that, some Yoruba elders, some Yoruba bastard that claim to be an elders started saying all sort of nonsense. Started criticizing him, knocking him to cross, saying all sort of churches about him, saying his inexperience. He is not fit to be in that position. It's not this, it's not that. That is boo, you know. Yeah, that's it. That's what it is. Yes. Èèyàn tí gbogbo ayé ń wò láwò sunkún. Tóun nìkan ń wo rẹ̀ láwò rẹ́rìn. Abẹ́rẹ́. Ẹ gbà mí. Ẹgbà náà lajà. Kọ́ máa tà ní tọ́rọ́ kò lè kàn. Láéláé. Ó ti mọ̀ pé kò lè kàn ẹ̀jẹ̀ máa wò. Ọkàn tí. Máa wò. Ìgbà ló nígbà ń lò. 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 Bẹ́ẹ̀ni. Ọmọ Adéyẹmọ lọ́lọ́hun ló lọ́wọ́. Ẹ gbà fọ́mọ Adéyẹmọ kẹ́yìn náà lè rọ náà lọ. Tó bá gbé security fún bàbá wa ọmọ Adéyẹmọ nísìn, wọ́n lè ṣàánú yín kọ́ fẹ̀yìn náà ṣọ́ àdúgbò kan. Nìkẹ́ wọ́n á bì kan rí àdúgbò kan bẹ̀. Wọ́n lè fún yín ní igbó kan kẹ́yìn náà lọ clear torí ọmọ pé ẹ lè sì kí àdúgbò gan. Bẹ́ẹ̀ ni kó lè jẹ́ ilé wọn àti ilé àwọn ọmọ wọn á ní kó máa ṣọ́. Abẹ́rẹ́. Ṣe wọ́n á fi wọn ṣọ́ àdúgbò. Fúlàní apá ọgbà àwọn tó wà ń bẹ tí kọ̀ọ̀kan ò ní ṣẹlẹ̀. Wọ́n ti jẹ́ tán. Janujanu ìgbéra sọ́lẹ̀ ẹ̀wé jagunjagun. Janujanu fẹ́ ẹ̀wé jagunjagun. Abẹ́rẹ́. Mo ṣe example kan lẹ́ẹ̀kan. Mo ní ọmọ primary 1 kọ́ máa sọ pé ó mọ̀wé gan-an. Ọmọ yẹn mọ̀wé kò sí bó ṣe fẹ́ mọ̀wé tó kò lè kọ́ graduate university. Láíláí níbo ló fẹ́ kọ́. Ilẹ̀ Yorùbá sì fẹ̀. Ilẹ̀ Yorùbá fẹ̀ ó tóbi gan. Kò lè gbé fún jagunjagun ló lè handle ẹ̀. Ẹjọ́ ẹ má bínú. Ó jẹ́ kó kàn yín. Normal tó bá jẹ́ mi náà ni ó máa dùn mí. Ó máa dùn mí. Kí o wáyé máa pọ́n mi lé kí máa lágbára. Kí o wáyé máa pọ́n mi lé kí má lè ṣìkan tó wà lẹ̀. Bó jẹ́ mi náà ni ó máa dùn mí. I understand ní torí ẹ̀ làálà ṣe bóyín. Tára tí àbáyé fa wàhálà kankan. Ẹ̀kọ́ gbà ká ẹ má rojọ́ mọ́. Ṣe rí ohun tó wà léwu sọ̀rọ̀ ẹjọ́. Àwọn atajẹ́ mídíà là ń rojọ́ o. Ìṣẹ́ntà ló ń rojọ́ o. Kò ń ṣe jagunjagun o. Jagunjagun ń rojọ́ o. Tí ẹ̀kọ́ ń rojọ́ káàkiri. Action la nídìí. Action lóye Sunday Igboho la rí o. Kò ń ṣẹjọ́ o. Action la nídìí. Nígbà tó pa Dr. Aborode, olóyè Sunday Igboho lọ rojọ́. Ọjọ́ kẹ̀. Action wọn tẹ́lẹ̀. Bàbá mi dé ọ̀dọ̀ Sẹ́ríkì Fúlàní. Sẹ́ríkì Fúlàní wo bàbá mi báyìí. Ó sì ń gbọ́n. Ó tọ́ sára ń jọ ẹ̀ kámẹ́rà ò gbé ni. Ó tọ́ sára. Pàápàá. Èmi mo sọ fún yín bẹ́ẹ̀. Kámẹ́rà ò gbé ni. Ó tọ́ sára. Ó padà sọ́nà o. Ó padà fẹnu ẹ̀ sọ. Ó ní tí wọ́n gbórúkọ Sunday Igboho, òtútù ó sì mú mi, ara mi ó sì ṣe kìíní kan. Ó jẹ́wọ́. Ó tọ́ sára jọ yẹn. Làwọn ẹ̀fọ́ wà ó pé ẹni tó lè dé tí bàbá wọn tọ́ sára tó ti sáré yìnbọn gbòòlà ọkàn wa mọ̀ pé àṣìṣe ayé ni. Bàbá mi olóyè Sunday Igboho dẹ̀ sọ̀rọ̀. Wọ́n ní ó yá fún nǹkan táwọn rí mo wá kìlọ̀ fún ẹni tẹ́lẹ̀, mo fún ẹ ní ọjọ́ méje mo fi bíbà ẹ lẹ̀. Àjẹ́bẹ̀. Mo wá wọ̀n ọ̀nà ẹ báyìí ni o tíjọ́ méje bá pé mò ń bọ̀ wá lé ẹni. Jagunjagun nìyẹn. Gbogbo ilẹ̀ Yorùbá míì tó ń pè ní jagunjagun nìyẹn. Àwọn tó ń rojọ́ kiri wọ́n ti sọ wọ́n níyàn kò lè lọ́bẹ̀. Irọ́ ló pa ẹlẹ́nu ní ó ń ṣẹnu ní ṣébi táwọn gan ò lè lọ ló máa wá lọ. Wọ́n sọ fún ara wọn jáde live and direct. Wọ́n níbi táwọn jẹ́ kinní gan ò lè lọ lòun máa wá lọ. Kò lè lọ
ó gbọ́dọ̀ gbowó ni ó gbọ́dọ̀ gba 50 million ni ó gba 100 million ni ó gba kinní kan ni ó gba gbárí kò lè lọ́bẹ̀. bàdọ́jọ́ pé ńkọ́. kódà ìgbà tó kúnjọ́ méjì kọjọ́ pé wọ́n ní kò lè lọ àwọn ogun ò lè lọ́bẹ̀ páwọn ò tó bẹ́ẹ̀ òun ló wá fẹ́ lọ́bẹ̀. wọ́n ti gbàgbé wípé kò ń ṣe alpha wọ́n ti gbàgbé pé awel ni o kì í ṣe alpha o. wọ́n ò pẹ̀jọ́ hero ni gbogbo ayé lórí bó ṣe yìnbọn mọ́ olúwa rẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ díẹ̀ ní kámẹ́rà gbé ń bẹ̀. díẹ̀ kámẹ́rà gbé náà. ẹ mọ̀ pé social media tó bá ti ń yìnbọn wọ́n máa flag ẹ̀ tàbí kí wọ́n kíkí ní ẹ̀ máa roll kó máa show ẹ̀ jáde. bẹ́ẹ̀ ni o. nínú fi bí olúwa mi pé ó yá fún tẹ́ wá ṣe yìí mo fún yín jọ́ méje. jọ́ méje ni o. gbogbo ayé ló ń sọ pé ìyẹ̀yọ̀ ẹlẹ́rú ló ṣe kódà ẹnìkan tún wá sí ó wá lè wá ń bì báyìí new house tower ó wá bì báyìí ó ní ẹ wo ilé ọ̀gá wọn Sunday Igboho rèé o ààrí kankan o ó ṣẹnu ní o aago 8 àárọ̀ lélẹ́yìí o kíníkan àwọn BBC tún interview bàbá mi lóye Sunday Igboho bàbá ṣẹ̀dẹ̀ máa lọ lọ́la ṣáwọ́n ní àwọn èso káwọn wọn náà kì í sọ̀rọ̀ káwọn máa mú ṣe gbogbo ayé ní kan lé lọ́jọ́ ṣé ẹni tó ń lọ sí ibì kan ní kíní gbogbo ayé sọ pé àwọn because gbogbo ayé ń retí pé kí àwọn ọmọọṣẹ́ bíi 1 million ti wà ń ta wọn mọ̀ pé àwọn fi iṣẹ́ ogun wọn ni bàbá wa gbogbo ayé ń retí pé tó bá máa lọ èèyàn bíi 5 million ló máa ń kọ́kọ́ síwájú torí ọ̀lẹ ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn ọ̀lẹ ló máa fẹ́ lọ jàǹbì kan tàbí tó máa fẹ́ lọ ṣe kọ́kọ́ ń bì kan tó máa kọ́ kó àwọn ọmọọṣẹ́ bíi 1 million lọ wọ́n á kọ́ pa àwọn ọmọọṣẹ́ pakúpa òun á wá sá lọ tàbí kó wà lóòtẹ́ẹ̀lì kó máa dóbò. bàbá ìgbòláyé olúwa mi ò ní wọ́n ṣẹ̀ o máa rí táwọn gan ń ṣe ló máa dá pé ó yá jẹ́ kí n support bàbá bóde ṣe rí gbà ẹ̀ nìyẹn mọ́yámọ́ táǹkì tí wọ́n gbé sí títì tólúwa mi dẹ̀ lọ bẹ̀ tó dẹ̀ kọjá láyọ̀ alùláyà bọ̀ láyọ̀ wọ́n lọ láyọ̀ wọ́n bọ̀ láyọ̀. confam ẹ wo kẹgbàrí bó ṣe ṣẹlẹ̀ ọ̀pọ̀ òkágbọ̀n afẹ́fẹ́ ló ń gbé lọ it deserve more than that. more than that yo. bàbá wa Àyàntóyè Ayékúnlé Sunday ọmọ Adéyẹmọ deserve anything great in our time. A leader of the present. God bless you. àwọn ọmọ ọkọ Yorùbá ló ń sọ̀rọ̀ yẹn. ó dàgbà láwọn ọmọ àlè ń sọ̀rọ̀ yẹn. wèrè kan ló kọ́ síbà tó kọ múlẹ̀. ọmọ àlè ló ń tiẹ̀ ọmọ Fúlàní ni ìrẹsì ọmọ Yorùbá. Ọlátúnjí ló pera ẹ̀. ṣé èèyàn Ọlátúnjí kò sí Ọlátúnjí. bàbá ẹ̀ gẹ́gẹ́ ọmọ àlè ni. ọmọ tẹ́lẹ̀ nǹkan a ti sọ tẹ́lẹ̀ nǹkan tí èèyàn bá ń ṣe tó bá ti rẹ́ ni sọ̀rọ̀ wèrè ṣẹ̀rí ó tún ní DJ YK. Ọlátúnjí ló pe ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ti wà láìpẹ́ ṣe Yorùbá. lọ di oko wáyà mú. tó bá jẹ́ pé ọmọ Yorùbá ni ẹ́ Ọlátúnjí ló máa kọ́. bẹ́ẹ̀ni Ọlátúnjí ni lóòótọ́. bóyá wèrè ò sì kàwé ni irọ́ ni kò lè má lè kàwé kó wá fẹ́ kọ Ọlátúnjí kó wá kọ Ọlátúnjí Ọlọ́run fẹ́ tú àṣírí ẹ̀ wo bọ́lọ̀ ṣe tú ẹ síta. ẹ̀ṣẹ̀ ọmọ Yorùbá Fúlàní ni. tẹ́lẹ̀ nǹkan. Fúlàní lè lé ibà ẹ̀ṣẹ̀ ọmọ Yorùbá. olórí burúkú. ìyí tó bá jẹ́ ìdíje YK bẹ́ẹ̀ sọ ká gbọ́ ṣé ètì gọ̀gọ́ tá a sọ ní YK ní àbẹ̀wò ò ní ṣoríire àblọ́ọ̀kì rẹ̀ ò ní lórí ọ̀fẹ́ àti wá bímọ. ò ní kọ́mẹ̀ntì mọ́. irú ẹ̀ kọ́mẹ̀ntì àbí kò tiẹ̀ ní kí chánẹ́ẹ̀lì mọ́. ó dàbọ̀. òkú ti lọ bẹ́ẹ̀. ẹ má gbọ́ o kẹ́ni sọ pé Ọlátúnjí was yes kò lè rí chánẹ́ẹ̀lì mọ́ for life. for life ni o. ìwé òdìsáfà ti wà níbẹ̀ ẹ̀wẹ̀ jẹ́ kí ìbílẹ̀ kẹ́lẹ̀ náà tún. Ọládìran Adamu Abíọ́dún bẹ́ẹ̀ ni congratulations our father Chief Sunday Igboho for your new award. She say our man, our leader, please President Bola Ahmed Tinubu give Yorùbá land security to our leader Chief Sunday Igboho. bẹ́ẹ̀ ni
ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire bàbá wa Sunday Igboho ń ṣe kutuku méje fún wa ẹ̀yà mẹ́fà nǹkan tá a nídìí lọ́wọ́ bàbá wa Olódòdẹ ni wípé ẹ tètè bá wa àpúfù security yẹn fún wọn àwọn gangan lẹ́gbẹ́ fún o àbẹ̀kẹ́ gbé fún janujanu torí pé àwọn la mọ̀ ní jagunjagun bàbá wa Sunday Igboho la mọ̀ ní jagunjagun tẹ́ bá gbé fún janujanu wọ́n pa wá tán lẹ̀ Yorùbá ni o gbogbo ọmọ Yorùbá ohun tá a fẹ́ látọ̀dọ̀ yín ni ẹ tètè bá wa àpúfù ẹ̀ fún bàbá wa Chief Sunday Igboho ó tó pẹ́ jù ní tá a fẹ́ nìyẹn ṣé ti gbọ́ torí bàbá wa Sunday Igboho ṣá ẹni ayé ń fẹ́ ni o ẹni ayé ń fẹ́ àwọn gangan ni ẹni ayé ń fẹ́ lẹ́sà tá a wà yìí láì sáwọn kò sẹ́lómi àwọn gangan ni bàbá Bọ́lá Ahmed Tinubu adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ gidi lọ́wọ́ yín fún oore tẹ́ ẹ ṣe oore ńláńlá tẹ́ ẹ ṣe fún wa láti bá wa yọ nǹkan tẹ́ ẹ yọ láti bá wa yọ kù lórí wọn bàbá wa ti wà nílé báyìí ọkàn wọn ti balẹ̀ wọ́n ti wà nílé wọn báyìí ọkàn wọn ti balẹ̀ nǹkan tá a fẹ́ nìyẹn bàbá wa Tinubu adúpẹ́ gidi lọ́wọ́ yín o gbogbo ẹ̀ tẹ́lẹ̀ nípa gbẹ́ bàbá wa ń kàbẹ̀ fún APC ń kàbẹ̀ Tinubu ni bàbá wa Sunday Igboho ṣe abibiso lóore tẹ́yìn bá jí abibiso lóore Igboho ṣàkí ṣe abibiso lóore ẹni tó bá ṣeré fún wọn mọ̀ kí ló tẹ̀yìn ò lè wá tú wọn lẹ̀ kó tẹ̀lé tú wọn lẹ̀ kí wọ́n padà wá orí ilẹ̀ wọn ẹni tó wá sórí fún ọ ní ìsìn ẹwà ní kí wọ́n mọ̀ yé ń tàn bóun ṣe níyì bàbá àti Sunday Igboho ṣe ń wé ṣabibiso lóore ẹni tó bá sórí fún wọn mọ̀ ni lọ́wọ́ tá a wà yìí Olódòdẹ bàbá Tinubu Olódòdẹ wọ́n sórí fún wọn wọ́n ti bọ̀lọ̀ yìn wọ́n bọ̀lọ̀ kí wọn nǹkan tẹ́ káwọn náà mọ̀ ṣe nìyẹn náà tẹ́ ká fò tẹ́lẹ̀ àgbò tá a wà yìí ìfẹ́ la need gbogbo ọ̀tọ̀ bá nífẹ̀ẹ́ sí olóyè Igboho ṣá tó fẹ́ràn tó tinútinú ohun tí ibi tó bá lọ ẹ̀kọ́ bá wọn lọ ni kọ̀ọ̀kọ́ bá wọn dìtẹ̀ wọn kọ̀ọ̀kọ́ dìtẹ̀ wọn rárá àǹtọ̀ kí ló dé àwọn lọ́tọ́ sí ẹ̀mọ́ sí àwọn lọ́yẹ̀ kí wọ́n gbé fún torí pé àwọn la mọ̀ pé àwọn ni jagunjagun ni wọ́n yàtọ̀ sáwọn tí ń janu bàbá Sunday Igboho yàtọ̀ sáwọn tí ń janu òun là fi ń pariwo wípé àwọn ni ó tọ́ sí àwọn ni a tó fi iṣẹ́ ogun wọn ẹ bá wa kí wọn fún award tí wọ́n gbà DIG ó fún wọn ní award tí a yẹ pé ẹni tí ayé ń fẹ́ ni láti Abuja direct wọ́n ti wá fún láwọ́dù yẹn kí ló dà ànìbáwọn sọ ànìbáwọn dúpẹ́ ẹ̀yin kan wà níbì kan ẹ̀ wá ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ tó yẹ kẹ́ máa sọ kí ló dé kí ló tẹlẹ̀ ṣé ẹ̀yin bẹ lóhùn kan tó ṣẹlẹ̀ sí bàbá Igboho tó ṣẹlẹ̀ sí ṣé ó lè ṣe ẹgbẹ́ ẹ̀bẹ́ lọ́kọ̀ ṣẹlẹ̀ sí sá ṣé ẹgbẹ́ ọkọ̀ ṣẹlẹ̀ sí nínú ìtàn Nàìjíríà yìí ẹ̀ẹ̀mélòó lẹ rí tí ìjọba Nàìjíríà hùwà bẹ́ẹ̀ fún kí wọ́n lo ọdún 5 ní SI ẹ dákọ̀ kágbọ́ bàbá Igboho ṣá abẹ́rẹ́ wọ́n ń jà fún ilẹ̀ bàbá wọn ń pẹ́ mọ́ àwọn fúlà wọn pa wá tán torí ìdúrí ẹ̀ Muhammadu Buhari ọdẹkù sí wọn Ọlọ́run kò wọ́yọ́ ń bẹ̀ ó tún lé wọn lọ SI ọdún 5 mọ̀ ló ń bẹ̀ Ọlọ́run wá sí ìjàdàdà pẹ̀lú olè Ọlọ́run pẹ̀lú olè bàbá wa Olúbàdàn Ìbàdàn orí Ọlọ́run bàbá wa orí Ọlọ́run pẹ̀lú olè bàbá wa Olúbàdàn Ìbàdàn láti ọwọ́ bàbá wa Olódòdẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n wá fún wọn lẹ̀ wọ́n padà wá lé ẹwà ni wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn tani wọ́n bá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kí ló dé ṣé bàbá tèmi ni wọ́n ti wá dúpẹ́ Igboho sáyé tàbí sólórí o àbí ṣé Olúwa ti wá ìsàrí sólórí kọ́ ọba tí ni wọ́n ti wá dúpẹ́ kí ló dé Olúwa ti wá òun èsì àbí sólórí èèyàn ń dúpẹ́ lọ́wọ́ èèyàn ní ọjọ́ APC kí ẹ jẹ́ APC mọ́ kí ló dé wọ́n bá ti wá jọ APC kí ló kẹ́ anybody kí ló kẹ́ anybody kò sí ìrànlọ́ kẹ́ anybody ṣé ilẹ̀ bá wà lẹ́sà ẹ̀ ní ọpẹ́ làdú ọpẹ́ ni kí ló dé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wọ́n wá dúpẹ́ lọ́wọ́ ọmọ Yorùbá wọ́n dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu ẹ wá ní ṣé ókè
bó ṣe dé sí Nàìjíríà yẹn kó ẹ kún bẹ̀rẹ̀ sí ní bú Tinubu ni ẹ ti ya wèrè ẹ̀yin tí ẹ tẹ̀ kó ṣe ẹ̀yin tẹ̀ ń wà o ẹ̀yin tẹ̀ ń wà tọkọtọkọ tìfẹ́tìfẹ́ ẹ̀yin kọ́ o. ẹ̀yin kọ́ àwọn ọ̀dàlẹ̀ àwọn màlẹ̀ yẹn là ń bá wí àwọn tí wọ́n sọ̀rọ̀ nǹkan tó yẹ kó mọ̀ sọ là ń sọ. nígbà míì tí bá ń gbọ́rọ̀ táwọn ọmọ Yorùbá míì tí orí wọn ti dàrú tí bá ń gbọ́rọ̀ tó sọ ń gbà mí báyìí wọ́n máa ń wò pé ṣé kábíyèsí Ọlọ́run kù sùúrù Ọlọ́run kù sùúrù mi gbọ́dọ̀ jẹ́ Ọlọ́run màá kọ́ gbogbo ayé lè parẹ́ bẹ́ẹ̀ ni kádúwẹ́ pé yóò ń sọ Ọlọ́run nǹkan àwọn ikọ̀ làbá máa wí ẹ wo bí Fúlàní ṣe ń pa àwọn èèyàn kiri ẹ wà ń lù náà gbogbo ẹ̀yin tí ẹ tẹ rò pé tẹ ń gbẹ́ra yín lẹ́sẹ̀ tẹ rò pé ń gbẹ́ gbòòrò lẹ́sẹ̀ ara yín lẹ́sẹ̀ ẹ ń rojọ́ bẹ́ẹ̀ tó ṣépè fún káàkiri ẹ ń rojọ́ kiri bí ẹ tó ṣépè fún kẹ má lọ wá bísínẹ́sì kan ṣe kẹfọ wọn security gbogbo ká mọ wọn ní o ẹ lọ wáṣẹ́ ṣe gbogbo yẹn gbàgbé ọ̀rọ̀ security ẹni tó lọ́hún lù lọ́wọ́ òun náà lọ́hún sì fẹ́ lò òun dẹ̀ làwọn ọmọ Yorùbá sì fẹ́ ẹ lọ ṣe bísínẹ́sì míì bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ security ò ṣe bísínẹ́sì ọ̀rọ̀ security ò ṣọ̀rọ̀ owó ọ̀rọ̀ life and property ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ kò ní sọ̀rọ̀ business òun lẹ ṣe rí pé nígbà tó ń pa àwọn èèyàn ní gángan olóyè sọ ní Ìgbòho débẹ̀ láì béèrè one kobo lọ́wọ́ anybody. wọn ò bí one kobo lọ́wọ́ anybody. àmọ́ àwọn owó ni wọ́n kọ́ béèrè náà abẹ́rẹ́. èèyàn tó nílé bíi 50 tó dẹ̀ pé gbà àwọn tó ń gbé bẹ̀ wọn ò gba one kobo. tí ò sí àwọn ẹbí wọn o àwọn tí wọn tiẹ̀ mẹ́yẹ tó sú wọn. ó ti bá wọn gbé ọmọ wọn sùn mọ́. kọ́dẹ̀ pin gbogbo ilé àwọn èèyàn gbígbẹ̀ lọ́fẹ̀ẹ́ lófò. abẹ́rẹ́. kẹ́ ẹ̀ mọ̀ iye àwọn opó tó ń bọ́ kẹ́ ẹ̀ mọ̀ iye àwọn student tó fún scholarship wọ́n wá fún wọn ní national honour ẹ̀ wá ń bínú ẹ̀ láì mọ́lẹ̀ ẹ̀ ní ṣoríire. ẹ bínú kú ni. kékeré máa bínú kú lásán o ẹ sunkún kú ni ẹ máa ké báyìí àwọn ní kí ló ṣe yín àwọn ti gbà kí ló ṣe yín kò ṣe sọ ẹ sunkún kú ni ẹ sunkún tí wọn sọ kékeré máa kíkà jẹ nìkan o ẹ máa sunkún tẹ máa wá omi báyìí tẹ máa rojọ́ pé kí ló ṣe yín bàbá àwọn gbómi ọgbà ọkàn gbé kinní fún mi ní ṣé ọgbẹ ń wò ẹ máa kété ẹ máa yọ mí lójú tí àwọn aya máa fi ń ṣe ẹ̀sìn tí bàbá yín ò ní dá tí yín gan ò ní dá tó bá dagbọn kò tún dá mọ́ ó dìgbà tẹ bá lọ jáwọ́ lórí ọ̀rọ̀ olúwa mi olóyè Sunday bẹ́ẹ̀ ni ẹ̀yin náà yẹra yín wò ẹ wo bí gbogbo ayé ṣe ń fẹ́ bí gbogbo èyí tó tẹ̀ ń ṣọ̀tẹ̀ yẹn ẹ yẹra yín wò ǹjẹ́ kó lójú kan ẹ lè kó lójú kan ọ̀pọ̀lọpọ̀ yín tí ò pọ́nmadé yẹn mo ò ní dé mọ́ ẹ wá pé ayé kan tí ẹ tò bẹ́ẹ̀ bá lè dá wa mú ẹdẹ mọ́ kẹ́ ẹ ní ṣoríire order from presidency national honour láti Àbújá dàrẹ́ kábíyèsí lẹ́dùnmáà ó pọ̀ kábíyèsí gbòòsà kábíyèsí gbòòsà olúwa mi ó pọ̀ ọ̀pọ̀ yẹn ó pọ̀ national honour ẹ ti kó àmójúbà o lágbẹ̀ẹ́ láti ẹ ti rí ètò tuntun bẹ́ẹ̀ lọ tún ṣe ń bọ̀ dáadáa ààrẹ akọni odò àgbáyé káfàtà ẹ ti ké o ẹ tún kéjù bẹ́ẹ̀ lọ́pọ̀ yẹn. ẹ lọ ra ike ńlá GP black line ẹ máa sunkún tẹ bá fi máa sunkún bí ọdún méjì ọdún mẹ́ta kí àbáyá sọdá ẹ sunkún kù ni.